máa so ó ẹ̀jẹ̀ ká wọ́n nínú ẹ̀wù. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ ọ̀gá ńlá fújì Sheu fújì àlùbáríkà fújì ànábì lọ́mọlẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma ìjayà fún gbogbo olórin kéékèèké àtàgbààgbà tọ́lọ́wọ́n bá mi ní kí ọ̀gá ńlá fújì kọ́ máa jó lórílẹ̀ lórí. kí là ń kẹ́yìn olólùfẹ́ ọ̀gá ńlá fújì fún? à ń kẹ́yìn bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sálálò báríkà olórin tọ́lọ́wọ́n bá mi yọ́nú sí lásìkò tá a wà yìí tí ó sì máa lọ bẹ́ẹ̀ títí ayérayé. gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Sheu fújì kìí ṣẹni àárífín ọlọ́wọ́n bá mi ló dirí ẹwà fákùkọ ọ̀gá ńlá. nígbà tọ́gà ńlá fújì ṣeré Labattior lọ́dún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ṣẹlẹ̀ ń bẹ̀ tó sì já pé àwọn kan sọ pé ọ̀gá ńlá fújì ò dúró kọrin táwọn dagboru bẹ́ẹ̀ lọ̀gá ńlá fújì sì kọrin ńjọ́ náà ṣùgbọ́n ó ní kọ̀lọ̀fín kan nú pẹ̀lú ẹ̀tanú àwọn ará bí náà sì ni. èyí ló wá fà á táwọn èèyàn fi wá ń pé ìjọ̀gá ńlá fújì ó tún padà wá Labattior lọ́dún yìí àbí òní ẹ̀ wá. ẹ mọ̀ jẹ́ ń tàn yín ọ̀gá ńlá fújì kì í ṣẹni tí wọ́n lè lé ń bì kan. ọlọ́run ọba mi ti fààyè gbadé bíi pé kò síbi tí wọ́n ti ń kọrin lágbàńlá ayé tọ́gà ńlá fújì ò tí ì dé kọrin. kámẹ́wàá sọ pé èkó tó ń gangan jẹ́ citizen ibẹ̀ tó sì jẹ́ pé Mr Lagos abẹ́ ẹ̀ mọ̀ pé ìgbà tí Lagos tó di 50 years tí wọ́n dá alẹ̀ náà lọ̀gá ńlá fújì náà pé wàásù kí làwa ń bá a ká gan pàtó. Mr Lagos kò síbi tí ò ti lè torin sẹ́sì kọrin kódà bójú orí tọ́mìlán bíríjì ọ̀gá ńlá fújì ọkọrin ń bẹ̀ bọ́jọ́wájú à ń bọ̀dé láláwúsá ọ̀gá ńlá fújì ó torin sẹ́ kọrin ń bẹ̀ torí pé ọlọ́run ọba mi ló ní ọmọ dà síwájú àti síwájú sí. ṣùgbọ́n lọ́dún yìí nígbà tọ́gà ńlá fújì Labattior ẹ mọ̀ jẹ́ ń tàn yín lálàálù akutuku wù ní tòótọ́ torí àwọn ará bí náà ń gẹ̀gùn ṣùgbọ́n àwọn òfin yóò ṣe aláǹfààní àtòrí ọ̀fẹ́ láti gbé kámẹ́rà kálọ̀ bí gbogbo àwọn ará bílẹ̀ rẹ̀ pé dádì yẹn ti ń bọ̀ wá kọrin o ọ̀gá ọba ń bọ̀ wá kọrin Labattior bó o ní ó ṣe jẹ́ ẹ̀ńtọ́ bá bẹ́ lọ́dún yìí ànábì ọbẹ̀ àwọn sì yóò yá pé kò sógun mọ́kànsọ́ tẹ̀ mọ́ torí pé àwọn ti gbà fásiwájú torí ẹni abáwájú ó tó bàbá ṣe fún ni. aláǹfààní àtòrí ọ̀fẹ́ láti bá àwọn ará Labattior sọ̀rọ̀ wípé ọ̀gá ńlá fújì tí ń bọ̀ yìí bóòlù ni ó ṣeré gan ní pàtó inú wọn dùn àtọmọdé àtàgbà tí wọ́n ń bẹ ń bẹ àti lóko lẹ́ẹ̀kan jàǹkànjàǹkàn tí wọ́n ń bẹ nínú Labattior gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Labattior ti ń bẹ lágége odidi ìlú kan ni. a tún tẹ̀síwájú a tún láǹfààní àtòrí ọ̀fẹ́ láti lọ bá àwọn fáǹsì àwọn ará bí náà wípé bóòlù ni ó ṣe rí o sẹ́nu yẹn dùn sí torí àwa kì í fìjà ṣe ń tiwa gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Sheu fújì kì í bá àyàn jà ọ̀gá ńlá fújì inú ẹ̀ mọ́ sí gbogbo onífújì káàkiri àgbáńlá ayé ni kí làwọn náà tún sọ ẹ̀jẹ̀ àgbọ̀ tiwọn náà. kí lọ èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tí mo rí pósítà wọn nínú géètì bẹ́ẹ̀ yẹn tí mo rárá jímù sí báwọn pẹ̀lú ìṣẹ́tí bàbá tí wọ́n jọ wà wá ń lọ nínú tèmi gan dùn ìkọ̀ nígbà tí wọ́n dágbó méjì àgó mẹ́ta ẹ̀kọ́ dá ìgbà tán náà jọ ní wá àdẹ̀mẹ́lò náà ni wá Labattior náà máa dágbó sí méjì bọ̀ tí mo tèmi dùn àti ọgbọ́ orin o àtọ̀gà ńlá àárín òní bàjẹ́. mi ni musibawu àwa tí mo jẹ́ chairman gbogbo youth tó wà nínú Labattior oríṣiríṣi olórin ni wọ́n wá sí Labattior tí wọ́n dẹ̀ ń kọrin fún wa tí inú wa ń dùn but mo fojú nínú pé tọdún yìí ó dùn yàtọ̀ sí ibi tí a ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ nínú gbogbo anybody wà ní one love kò sógun kò síjà olúfimọ àjọwà ọ̀gá ńlá àjọ ń ṣe irúmọlẹ̀ àjọ wà ní àjọ ń ṣe ni ó ti pẹ́ tí a ti jọ wà kò tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ láàrin ẹ̀ á máa wò pé bóyá ẹni ọ̀tá mi ni ẹni ọ̀tá mi kò sẹ́ni tí ó jọ́ta láàrin ara wa bí kájọ ṣe kí ni ká fi fẹ̀ ṣe tí ó ṣẹlẹ̀ olúfimọ bá dé àjọ máa jọ ṣe ni ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí gbogbo àwọn tèmi ń tájọ wà àjọ máa ṣe kíni àjọ máa ṣe tí ìfẹ́ bá ti wà àwọn tó wà láṣáì ni wọ́n ní ṣe kíni wọ́n ní wọ̀ wá láàrin. ẹ̀yin kọ́ yìí òun lẹ́yìn náà ti wò lójú òòrùn ayé òun
ṣùgbọ́n ìyàlẹ́nu tó jẹ́ kàyéfì tó wá ṣẹlẹ̀ ní Abattoir tọdún yìí gan wá rèé o. gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀ pé irúnmọlẹ̀ onímọ̀ gbọ̀gànlá fújì ó wọlé lọ́dọọdún a sì máa kọ́kọ́ ṣe àdúà torí gbogbo fáǹsì ọ̀gànlá fújì pátápátá àwa ìgbẹ́kẹ̀lé òògùn ọlọ́run ọba mi la dòkú ẹ̀ mú. a kọ́kọ́ fàdúà bẹ̀rẹ̀ ńgbà bá fàdúà bẹ̀rẹ̀ a wà á kọrin a tù a wà á fàdúà parí ẹ̀. ṣùgbọ́n ìyàlẹ́nu tí wọ́n bẹ̀ ń bẹ̀ ni pé ibi tá a ti ń ṣàdúà yìí lọ́wọ́ àwọn ará bímọ tún ta nǹkan wọ́n tún tafa àbí nǹkan sọ òye eléyìí lọ́wọ́ àfà tí irúnmọlẹ̀ fi dédé ṣubú lulẹ̀ níbi tá a ti ń gbàdúà ó lágbára púpọ̀ jù a sì mọ̀ pé ṣé àwọn ará bí ni. ẹ̀yin náà rí báyìí kí ló wá ṣẹlẹ̀ nígbà tí irúnmọlẹ̀ ṣubú tán wọ́n pọ̀ gálà fújì lórí aago bá a sọ fún wọn pé kí wọ́n ṣe sùúrù kí wọ́n má bu oògùn kankan fún o kí wọ́n ka kùránì sínú omi kí wọ́n sì gbé fún mu tàbí kí wọ́n ka kùránì sí lórí. báyìí ni Sheu àti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìjọ náà ni wọ́n dìde tí wọ́n sì ní káwọn èèyàn sún mẹ́yìn wọ́n sì pọ́kọ́ lọ́wọ́n bá mi irúnmọlẹ̀ mọ̀ dìde o ojú tàwọn ọlọ́tẹ̀ tó ta fà. gbogbo ẹni tó bá wà mí àtẹ̀ntọ́ wa bá wa ṣe tó là ní ẹ̀rí. tọ́lọ́ ló wà ní gbogbo ẹni tó ń pè mí ẹni ọlọ́run ọba gbogbo wọn kọ́ ni yóò rí tèmi. wọ́n ní gbogbo wọn kọ́ wọ́n nìyẹn lọ́lọ́run fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀ lẹ́sìn. ọlọ́run Abdulaki òun ló sùn gbalaja bí pé kì í ṣe èèyàn kan tó lágbájá yìí. àyìnlá ìlànà. nǹkan dé bá a látọ̀dọ̀ ọlọ́run sọ̀rọ̀ ààrẹ kalẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ nǹkan láyé tó bá sọ̀rọ̀ ààrẹ kalẹ̀ ó mọ̀ kàbùkù kiri. Abdulaki mi ló òun ni ó gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá wà níbí ẹ bá kú torí tọ́jú máa ti wá ṣe ti kiri orí ìfẹ́ kéèyàn kọ lù títí máa ń gbé ọ̀pá lẹ̀. أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سبوه قدوس الملائكة والروح سبوه قدوس رب الملائكة والروح سبوه قدوس رب الملائكة والروح سلام قولا سلام قولا سلام قولا máa bọ̀ padà di abara padà Abdulaki dìde lẹ̀lẹ́ kan náà kó dìde pẹ̀lú àṣírí ọlọ́run ọba tí ń bẹ. ẹ má ti ṣubú ara rẹ̀ sì máa wọ́n rírì ẹ̀gbọ́n èmi kan Allahu Akbar àbá ẹ̀sìn sọ owó yẹn sílẹ̀ nínú iṣẹ́ tí ara rẹ̀ ò lélẹ̀ mọ́ ara rẹ̀ ò lélẹ̀ mọ́ Allahu Akbar Abdulaki ó yá kára ọmọ tu ẹ ó yá mo fẹ́ kó o dìde dúró mo fẹ́ kó o dìde ẹ dàgbà ẹ bá mi tẹ ẹ̀wọ̀n tá kí mo bá rí tómi ní ẹ bá fi sú lójú ẹ̀ nǹkan náà ó ní kìmí wájú ọlọ́run ọdún yìí ti wáyé àti ṣe ọ̀yẹ̀ ló ti là yìí ó máa là fún yín fún rere. gbogbo ẹni tó bá jókòó lórí yín pé àwọn ń fẹ́ kábúrò ṣe yín nǹkan ó sì máa ṣe ń dọ̀ wọ́n. ọlá àmàlẹ̀ tí ń bẹ lára àwọn màláìkà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa. ọlá aláhàúlá. ẹ̀yin náà ò rí sí ọlọ́run olódùmarè báyìí ṣèbẹ́yìn náà mọ̀ pọ́gànlá fújì fúnra rẹ̀ tẹ́lẹ̀ kìí sàró ògùn yọ kìí ṣe babaláwo tí ń kọ fújì bí ara bí ọ̀rẹ́ wa ṣe kàn gbẹ̀ǹdù àbí n tàn sọ òye ọ̀gànlá fújì òpó olódùmarè ló dìmú òun náà sì ni ó máa dìmú títí ayérayé òun ló fi máa dọ̀gànlá fújì lójú pé òun ọ̀dà nǹkan kan pọ̀ mọ́ olódùmarè o tí ó sì máa sọ ní gbangba wálé àta. ìgbàgbọ́ tèmi rẹ̀ sẹ́bọ̀ ìjìbọ̀ o ọjọ́ tí n bá ṣe dúdú jí wá ọjọ́ náà ní kò pò kìkì lọ́wọ́ mi rárá
wọ́n ní dúdú ó sí ìjíwá wọ́n sọ pé dúdú ó sí ìbáṣọ wọ́n sọ pé jújú ó sí ìjíwá tèmi ni mo sọ pàṣọ alukuri ní ọjọ́ tí n bá ti tọwọ́ bọ̀ dúdú ní kókó kìkì lọ́mí òkun lè bro brighton alábíyá mi tọ́ládúró tolúwa kò kí jogún ọ̀fọ̀ pàṣọ èmi mọ̀ bẹ́ẹ̀ wọn ò ní dúdú òsì wọn ò ní jùjú òsì òkúlé ó lẹ́ni tó bá lára mu kúlé lábàgàmì àlàbí erin ó láwọn tó bá lára mu jí bá àdúrà ló bá lára mu àlàbí bro brighton mo ti tọwọ́ bọ̀ dúdú rí mo rí pé kò jẹ́ mi lọ́wọ́ òkúlé bro brighton mo ṣe fẹ́ ṣàdúrà ìjìbọn lọ́mọ́sọ àti sórí kúlé bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ó ṣe pé àwọn náà tọwọ́ bọnú ẹ̀rí àrígbẹ́ kò jẹ́ wa lọ́wọ́ ogúnlé lábàgàmì àlàbí erin ló jẹ́ ká iṣẹ́ padà jíbá lọ́jọ́ tá a wá ti dòpọ̀ ọlọ́mú tàbí dàlúkúra ní mú òkìkí wa lẹ́wọ̀n ó dẹ̀ tún lọ sókè sí o ló jẹ́ kí nígbàgbọ́ pé àdúrà ló jẹ́ mi lọ́wọ́ òun ló bá mi lára mọ́ àlàbí bro brighton. ẹ̀yin náà ò rí báyìí sẹ́ni tó wá gbójúlé kùránì tó fẹ̀yìntì ọlọ́run ọba mi tí ń tún pọ́n ìyá rẹ̀ lé lóòrèkóòrè ọ̀nà owó làwọn ará bí fẹ́ gbà tọwọ́ fi tẹ̀ ẹ mọ̀ jẹ́ ntàn yín ẹ kú wájú òun náà ni mọ́tò ọmọ kílẹ̀ lọ́jọ́kọjọ́. àwọn tó máa ń ṣe alukùránì kò wọlé rọ ẹgbàgbọ́ alukùránì là ń pe àfikàn mí kún àfi tí bá fi nǹkan mí kún ló máa rọ̀ sọ̀kẹ́ tó ń gbọ́ yẹn tó bá ti rọ̀ ẹ̀ mo fi nǹkan mí kún nìyẹn. àwọn lójó tó tún lè sọ lójó tó ti rí báyìí tó ti ń mójú báyìí mo ń bọ́ lọ́hùn jagun báyìí sí pé tí bá ń ṣoògùn jẹ́ rọ̀ bọ̀ tí n bá ti ṣoògùn tó yẹ bá lù Kùránì kò gbọ́dọ̀ kọ́ àmọ́ ọlọ́run kan fẹ́ kí èèyàn gbé báwọn sọ ó lójú ọdún lè sọ pé àwọn tó bá fi nǹkan mú kò ní sọ láyé so ọkọ̀ balẹ̀ gbogbo lè rọ̀ wọ́n á fi nǹkan míì sí Al-Kùránì nìkan náà ni sọgbọ́lẹ̀ rọ̀ lọ́la Kaaba lọ́la àwọn tó wà ní múransìn àtàwọn tá a ṣì máa lọ tá a ń lọ lọ́dún àtàwọn tó ń gbé ipá ọ̀nà máa lọ ọlọ́run àbá mọ́jú ọjọ́ dúró. tí mo wá ń sọ ni pé kí lẹ̀ ń ṣe é fún Pasuma ń gbọ́ wọ́n là ń kí ṣàdúrà lẹ̀ fi ń ṣàdúrà Al-Kùránì lẹ̀ ń ké fún lẹ̀ fi ń bá a bẹ lọ́hùn Abdulwasi ntí wọ́n fi Kùránì bẹ lọ́hùn lé lórí fún ọ ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ torí bí ọba rí bẹ́ẹ̀ ọ̀láyà kọ́ ọ máa sọ ní gbangba tí gbogbo ayé wà báyìí kọ́ ọ máa wá sọ pé ọlọ́run bí mo bá da nǹkan mi pọ̀ mọ́ máa rọ̀jò. àmọ́ èéṣe tó wá fìdí ọ̀gá ńlá rí. yàtọ̀ Al-Kùránì. èyí náà wá rí báyìí pé ohun tó fà á rèé o sọ́gà ńlá fújì fẹ́ ń lọ sókè lójoojúmọ́ ayé torí pé òòṣà fújì tó ní fújì gangan fúnra rẹ̀ kó tó jáde láyé ó ti fẹnu àṣẹ ṣàdúrà fọ́gà ńlá fújì tí ì sì ń tẹ̀lé tí ò sì ní padà títí ayérayé fá àbàdà. mo bẹ́ẹ̀ dúpẹ́ gan-an mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo bá ara mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí ẹ̀yin tí ẹ bá ń ṣe oríire especially ìwọ tí ẹ yàtọ̀ láàrin gbogbo wọn wọ́n náà mọ̀ pé ọmọ mi ni ẹ wàláì tí ẹ yàtọ̀ láàrin gbogbo yín lọ́mọ mi o bọ̀ tí ẹ yàtọ̀ ìdí tó dẹ̀ fi yàtọ̀ ó mọ̀ fúnra yẹn ikú ò ní gba alájà àjẹkúrò lọ́wọ́ yẹn àrùn ò ní ṣe fún wọn náà lọ́wọ́ wọn wọ́n máa dàgbà wọ́n máa ju ṣubú ọlá òde lọ máa ń sọ fọlájà anytime máa ní ó kú ọ̀rọ̀ ọmọ wípé ibi tí òun ti bẹ̀rẹ̀ yẹn ibi tó máa bá dé ibi tí iye kò parí ẹ̀ sí ló ti máa bẹ̀rẹ̀ tiẹ̀ ikú ò ní palamọ́ lọ́wọ́ báyìí sísìn o ó máa sìn yẹn jìnnà kò tí ì sìn yẹn débi kankan àtọ̀ ó ṣe bismillahir rahmanir rahim gbogbo ọmọ tí ó bá jẹ́ pé kò fi ọ̀rọ̀ yẹ́ ẹ̀ ṣeré ó máa lálùbáríkà ìwọ kọ́ èèyàn dẹ̀kọ́ Ọlọ́run ni béèyàn bá ní kó má débi tó máa lọ ìtàkùn tó ní kẹrin máa wòdò ni ìtàkùn tó ní kẹrin máa wòdò ṣàkàlọ́ dájú ohun tẹ́rin ní ọlọ́
ìtàkùn tó bá ní kẹrin máa gòkè àlọ Alabi wá sí òun tẹni ló máa lọ ẹni pé ó má jayé Alabi wá sí aṣíwájú ẹkú. tá a bá sì ń sọ nípa ọmọ onítẹ̀ríba tó ṣe pé ìmọ̀ páwọn àgbàlagbà tí ń kọrin lé yálà òǹkọ fújì òǹkọ jùjú kò sórin tó lè máa kọ bóyá pàlà ni ọ̀gálá fújì ọ̀pọ̀ lè kọ́dà bọ́ ọjọ́ mi èké náà kò sẹ́ni tí bá wà sí ò lè dọ̀bálẹ̀ fún torí ká dọ̀bálẹ̀ fárara kò pé kí á dìde tán káràrọ̀ wá ga jù á lọ èyí ò lọ́fà tí gbogbo àwọn olórin pátápátá káàkiri àgbáláyé fi fẹ́ràn ọ̀gálá fújì ṣèbẹ́yìn náà rí ti òun àti KSA ìyún bàbá wa King Sunny Aládé tí àwọn méjèèjì tí wọ́n jọ ṣeré kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n sì jó tí wọ́n ṣe competition ọjọ́ tó já pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀gálá fújì padà gbégbá orókè ṣùgbọ́n ọgbà fún bàbá ò torí bàbá ni bàbá ṣe lọ́jọ́kọjọ́ ayé gbogbo. ṣùgbọ́n bá tí ọ̀tọ́dún ìtún wá yàtọ̀ torí pé àrà ọ̀tọ̀ la fi ṣe àkọ́kọ́ náà ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó ti wá lẹ́yìn tá a fi ṣe tí ò fi ṣe wò ká sì dúpẹ́ ńláńlá lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó yún alàgbà Akínwùmí Àǹbọ̀dé tí wọ́n tún ti wá lẹ́yìn tí wọ́n gbé odidi Black Maria ńlá kan kalẹ̀ fọ́gàlà fújì pé Pàṣọ gbé lọ bẹ̀ ẹ̀ńtọ́ bá bẹ́ ẹ̀sọ́nà Black Maria kẹ́ẹ̀dà wọ́n sẹ́wọ̀n. ẹ gbọ́ ẹ má ṣe yàmàyàmà lọ́tẹ̀ yìí ó jẹ́ iná báàkì síbẹ̀ ẹ kúnlẹ̀ lábàkàmì Àlàbí erin ẹni bá ti dẹ́mọ ẹ jù wọ́n síbẹ̀. wọ́n ti bá yín gbé Black Maria wa tẹ́ ẹ bá ti dẹ́mọ wọ̀ tó bá máa di bí oṣù mẹ́rin mẹ́fà tó bá ti jẹun àbóyá kirikiri orí ẹ̀ tí ó pé á pé àlára bí ó bá hàn sún wa ìbá àwọn sí yíra. mo rò pé inú ń fi làákàyè tè bó tiẹ̀ jẹ́ páwọn aráabí ti ń pariwo lọ́dọ̀ ara wọn pé ọ̀gálá fújì ò ní yọjú ṣùgbọ́n gbà tí wọ́n rí Black Maria ara wọn balẹ̀ wọ̀ báwo ní jàngbọ̀n ìdásí ẹ̀ máa balẹ̀ fankọ́ọ̀bù ẹ̀yin kọ́ yìí ọ̀gálá fújì tó gara lórí stéèjì kọ́dà ó tún ṣe ọ̀ọ́bì bá wà sí yọjú o. alihamudulilayi bá a tiẹ̀ lé wa àwọn kan ò lérò bá a máa wá bí ká máa lè wá lọ́dún yìí ló ṣe wọ́n kúnlẹ̀ lábàkàmì Àlàbí ó já yín lójú o ọ̀ọ́bì lábàkàmì àti àtúnwá ọ̀ọ́bì lábàkàmì àti àtúnwá ó já yín lójú ẹ̀là ojú kan àtúnwá lábàkàmì àti àtúnwá gàúsù sáà mọ́ni Sheu múyì aláàbí bá. lọ́jọ́ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère náà ló ṣẹlẹ̀ ńbẹ̀ ọjọ́ náà gan ni wọ́n fún Sínà Àlàó elégbè bá wà sí tí mò ń jọ àjàsà ní Mẹ́kà
tẹ́mísí olúọmọ sì ẹ̀ńdọ́ọ̀sì àpé mẹ́kà àtọ̀dún yìí àlọ́dé àlọ́bọ̀ lọ́rọ̀ ọba mi ò fi ṣe fún. mo fẹ́ lọ mẹ́ta mo lọ amẹ́ríkà ńlẹ̀ mo ní london ńlẹ̀ mo ti ní europe ńlẹ̀ ṣùgbọ́n mẹ́ta ló kù ọ̀gá mo fẹ́ lọ mẹ́ta ó yẹ ẹjẹ́ mi kọ́ lọ. ẹ wà lọ mẹ́ka inú ọdún yìí náà ni ó ẹ wà lọ mọ́. ọ̀sẹ̀ ẹgbẹ́ àṣẹ ti ń kù. wọ́n jọ ta sí àná lórí stéèjì bó ló ṣe lọ́gán pàtó ẹ̀jẹ̀ àgbọ̀. tó bá fẹ́ lọ mọ́ka kò sẹ́lẹ̀ yìí mọ́. kò sí yẹn mọ́. kò sẹ́lẹ̀ yìí mọ́. tó bá fẹ́ lọ mọ́ka. ọ̀gá má ṣe bẹ́ẹ̀ yẹn àwọn àdàó ṣẹ̀fíù gbogbo ọwọ́ lọ mẹ́ka ìgbà tó dé láti mẹ́ka. wọ́n tún ṣe bẹ́ẹ̀. wàá rojọ́ tó o bá rí pàdé mi tó o bá rí kàdóso wàá rojọ́ tó o bá rí pàdé mi tó o bá rí kàdóso so lè sọ lójú ẹ̀ pé ó lọ mọ́ka ìgbà tó dé láti mọ́ka pé ó tún ṣe báyìí wàá sọ lójú ẹ̀. ẹ wá já farabalẹ̀ báyìí ká ní sólókè á gbádùn ara wa lónìí ẹ sáà farabalẹ̀ ká ẹ jẹ̀gbádùn Ọ̀gá Ńlá Fújì ọ̀yá o ẹnì